Kí gbogbo wa, àkíwá káàárọ̀, àkíwá káàsán, àkíwá kí alẹ́, àkíwá kú ìyálẹ́ta ibikíbi tí a bá ti ń gbọ́ wa lónìí. Today is 13th of January 2023 at about 1:30 p.m. in Yoruba land. KOIKIMEDIA bringing the world closer to your doorstep. You are watching KOIKIMEDIA live. Mo kí yín káàbọ̀. A kò fẹ́ gba ara wa níyànjú lónìí lórí ibi tí struggle dádé dúró lónìí, struggle fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ṣé ẹ rí, ẹ jẹ́ ká tó bẹ̀rẹ̀ ètò, a kọ́kọ́ play anthem orílẹ̀-èdè Yorùbá. Anthem orílẹ̀-èdè Yorùbá. Mo lè fẹ́ ká dúró ṣinṣin bí tá bá wà, ká lè fi ọ̀wọ̀ fún orin àsíá wa, orin ìdánimọ̀ wa.
kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò. Òní ní ọjọ́ 13 oṣù kínní ọdún 2023 lẹ́ẹ̀kan sí KOIKIMEDIA live broadcast lẹ́wọ̀ yìí. A kò fẹ́ gbára wa níyànjú gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan. Ohun tó ṣẹlẹ̀ tá a fi bẹ̀rẹ̀ sí ni pé ẹ má ṣe jẹ́ kí a máa rò pé ó ti bọ́ fún wa, ó ti tán, kò sí nǹkan kan mọ́. Rather, jẹ́ ká máa wò ní pé Yorùbá máa tó bọ̀. Kò sí ohun kan tí ó ṣẹlẹ̀ títí tí Yorùbá máa bọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ní pé àwọn ọmọ Ìgbò náà, gbogbo àwọn nǹkan yìí ni wọ́n ti fojú rí láti ìgbà táwọn náà ti bẹ̀rẹ̀ ìrìn àjò fún òmìnira ilẹ̀ Ìgbò títí di àsìkò tá a wà yìí. Àwọn ọmọ Ìgbò, àwọn náà ti fi ojú rí oríṣiríṣi nǹkan tó pọ̀ náà bẹ́ẹ̀. Ní gbogbo ìgbà tí àwọn ọmọ Yorùbá gan wọn darapọ̀ mọ́ wọn gbà náà, wọn fọwọ́ kún wọn lọ́wọ́ gbà náà gan. Ṣùgbọ́n nísìnyí, ẹ wo ibi tó dé dúró báyìí. Ẹ mọ̀ ní pé Biafra kò tí ì parẹ́ ní gbogbo ilé ayé. Ká ní pé wọ́n ti wá dá dúró, wọ́n ti wá suspend wọ́n ti fi ìrìn àjò yẹn lẹ̀. Wọ́n wò pé àwọn ti pa àwọn èèyàn wa kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ní táìmù Civil War ní 1967. Ká ní pé wọ́n wá sọ pé wọ́n ti pa àwọn èèyàn wa, wọ́n ti lọ, ó ti tán nìyẹn, ó ti bọ́ nìyẹn. Ṣé a ó sì máa gbọ́ Biafra ní ibi tá a wà yìí báyìí? Ní 24th century, ṣé a ṣe máa gbọ́ pé nǹkan kan jẹ́ Biafra kankan bẹ́ẹ̀ yẹn? Inú ìjẹ́ ká wò ó. Kò sí ohun kan tó ṣẹlẹ̀ ní ayé yìí tí Elédùmarè kò mọ̀ sí. Gbogbo Elédùmarè mọ̀ sí. Kò sí bí ìrẹ̀wẹ̀sì ọkàn sí ní bá àwọn èèyàn wa. Nítorí pé ohun tó ṣẹlẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó yẹ pé ó ṣe èèyàn ní kàyéfì. Because nobody expected to happen in that kind of way. Ó ti hẹ́lẹ̀ jù. So, gbogbo afẹ́kẹ́ mọ̀ ní pé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ayé yìí létòlétò ni. Ọlọ́run ọba ti tò ó dẹ̀ ti fi ààyè sílẹ̀ fún àwọn tí wọ́n máa implement ẹ̀. Lákọ̀ọ́kọ́, ẹ ká dúró ìṣẹ́jú kan fún comrade wa tí ó jábọ́ ní ọjọ́ Ajé, ọjọ́ Monday, ọjọ́ 9 nínú ọ̀sẹ̀ yìí, oṣù kínní ọdún 2023 tá a wà yìí, nígbà tí a sọ pé a fẹ́ bẹ̀rẹ̀ ìwọ́de tó lágbára ní ìlú Èkó fún ìrìn àjò òmìnira orílẹ̀-èdè Yorùbá. Màá fẹ́ ká dúró ìṣẹ́jú kan níbikíbi tá a bá wà. Ẹ jọ̀ọ́ ká fi ọ̀wọ̀ fún comrade wa yẹn. And the time starts now. Ọlọ́run á bá fi ọ̀run kẹ́ olóògbé lágbára Elédùmarè. Odò á sì gbé gbogbo wa kò ní gbé ọ̀dàlẹ̀.
gbogbo àwa tá à ń finú fẹ́dọ̀ tá fi ń ṣe òmìnira ìjàǹgbara fún òmìnira orílẹ̀-èdè Yorùbá yìí, Ọlọ́run á fi agbára rẹ̀ àti ààbò rẹ̀ á fi jíǹkí wa. Àsìkò tá a wà yìí, àsìkò tí ẹ pé a gbọ́dọ̀ give up ni, nítorí pé ẹ̀mí kan jábọ́, ibi báyìí wọ́n ṣe nǹkan báyìí fáwọn eléyìí, wọ́n mú àwọn kan, wọ́n ṣe gbá kan. Ẹ jẹ́ ká mọ̀ ní pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ayé kò sí ohun tó ṣẹ̀yìn Ọlọ́run. Ṣùgbọ́n God will vindicate Yorùbás. It is high time we fight for this freedom. It is high time we fight for this freedom. We must restore back Yoruba sovereignty. Àsìkò ti tó. Ẹ má ṣe jẹ́ kó name wa ní secessionist. We are not seceding, no. A ò secede. A fẹ́ restore back Yoruba sovereignty ni. We were once Yoruba. Ẹ kí ni kó máa ró lọ́kàn wa, kó máa ró lọ́kàn wa. Gbogbo àwọn tá bá ń wò ní pé àwọn lè ọ̀dàlẹ̀ ni wọ́n, nǹkan kan báyìí. Ẹ jẹ́ ká fi àwọn ẹlẹ̀. Ṣé rí? Nǹkan tí wọ́n ṣe, ó sì máa padà haunt wọn. Ọlọ́run ọba. Kí irọ́ bá lọ fún wọn, òtítọ́ máa tẹ̀lé, ó máa padà bá ní. Kò sí bí ó ṣe ní bá, yóò bá ṣá ni. So, ẹ má ṣe jẹ́ kó sún wa. Ẹ má ṣe jẹ́ kó rẹ̀ wá. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Kò sí nǹkan tó ṣẹlẹ̀, kò sí bí kò ṣe ní sún anybody. Kódà àwọn olórí wa gangan yóò fẹ́ sún wọn bákan, ṣùgbọ́n wọ́n máa ní time ta dé yìí, ibi ta dé gangan ni fíìmù gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Kò yé ìsìn, ibẹ̀ gangan ni fíìmù tẹ́lọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ṣú àwọn fíìmù yẹn fún wa. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbáradì gidi gan. Ẹ jẹ́ ká ní àrídájú ní pé mo ti gbáradì. A sì gba àwọn èèyàn wa níyànjú, àwọn èèyàn wa tí nǹkan kan yìí tó ń dùn lọ́kàn, wà ní kó farabalẹ̀. Kó má ṣe jẹ́ ká ṣìṣe. Kó má ṣe jẹ́ kí àwọn èèyàn máa sọ pé èpè ṣì ń ja Yorùbá ni. Èpè ò lè kúrò lórí wọn láíláí. Irọ́. Ẹ má ṣe jẹ́ ká máa ní àwọn èpè lọ́kàn mọ́. Èpè áúlẹ̀, ó ṣe gbá kan, kò ṣàwò kan. Ẹ má ṣe jẹ́ ká ní lọ́kàn mọ́. Tá ò bá ní lọ́kàn, nǹkan kan ò ní ṣe wá. A ò ní stumble. We won't stumble at all. Ẹ jẹ́ ká ní pé Yorùbá fẹ́ bọ́ ni. Ẹ jẹ́ ká ní lọ́kàn bẹ́ẹ̀ pé Yorùbá ti fẹ́ bọ́. Ó jẹ́ nǹkan tó yẹ pé ó dùn àwọn èèyàn gan lọ́kàn. Gẹ́gẹ́ bí ẹ ti rí, ní àárọ̀ ọjọ́ kejì, ọjọ́ Tuesday, wọ́n ti sáré change narrative. The Lagos State Government wọ́n sáré change narrative. Wọ́n ní pé èyí tẹ́ bá ka Vanguard, ẹ máa rí dáadáa. Vanguard ó mú report yẹn, ó pín sí mẹ́ta. Ó fi títí èyí táwọn èèyàn kọ́kọ́ sọ ní pé àwọn OPC ló ń bá ọlọ́pàá jà. Ó fi sí ìsàlẹ̀ pátápátá. Ó fi títí Yorùbá Nation agitators ó fi síbẹ̀ ní pé àwọn ọmọ Yorùbá wọ́n ń ṣe ìwọ́de peacefully. Wọ́n dẹ̀ ń kọ orin solidarity song. Kó tó di pé àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń bá wọ́n bẹ̀rẹ̀ fẹ́ disperse wọn. Wọ́n fẹ́ try àti disperse wọn ní ẹ̀mí kan fi jábọ́. Wọ́n fi sálà kọ̀kọ́. Wọ́n fi bọ́ọ̀tì ẹ̀ sálà kọ̀kọ́. Wọ́n wá fi ìkejì èyí tó wá jẹ́ èyí tó wà láàrin. Òun ló wá jẹ́ èyí táwọn Lagos State Government sọ top paint ní pé àwọn ọmọ Yorùbá Nation wọ́n náà fẹ́ ṣe peaceful rally o. Àwọn ò sí against wọn. Ṣùgbọ́n bóyá ibẹ̀ peaceful rally ẹ ni wọ́n bẹ̀rẹ̀ sí gbágun nǹkan jẹ́, dágun nǹkan rú làwọn ṣe láti stop wọn. In fact, ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́. Àwọn ọmọ Yorùbá a dẹ̀ ń gbàbọ̀dè fúnra wa. Wọ́n sì ń kọ ẹ̀yìn wa síra wa. Àwọn èèyàn wa tó wà ní police force, tó wà ní army force, tó wà ní gbogbo ẹ̀ ní orílẹ̀ Nàìjíríà. Wọ́n sì kọ ẹ̀yìn wa síra wa.
kọ́ ni wọ́n ṣe máa rán Yorùbá kó lọ pa Yorùbá. Ẹ jẹ́ ká ronú, èyí tẹ́ bá ń ṣiṣẹ́ fún àwọn security location 419 tẹ́ ń wò yìí. Ẹ jẹ́ ká mọ̀ ní pé à ń gbìyànjú láti gba ìsílẹ̀ náà nínú ìgbèkùn tí wọ́n sọ yìí sí. Ṣé inú ìgbèkùn ni Yorùbá wà àti Igbo àti gbogbo wa, inú ìgbèkùn la wà. Yes, inú ìgbèkùn la wà. Ẹwà àwọn ọlọ́pàá yìí kò ní ká máa fẹnu sọ́mọ̀, gbogbo ẹ̀ ló hàn. Nítorí ẹ̀rọ ṣe ń ṣe àwọn àṣemáṣe tẹ́ ń ṣe tán ṣe yẹ. Nítorí ẹ̀rọ yẹn ń ṣe àwọn àṣemáṣe tí wọ́n ṣe yẹ. Ẹ wò, ìyà ń jẹ wọ́n, ìyà ń jẹ àwọn ẹlẹ́yẹ tó ń ṣọ́ àwọn aráàlú kí ìyà máa jẹ wọ́n tó yẹ. Àwọn ni wọ́n máa ra uniform síra wọn lọ́rùn. Yes, ìjọba ò pèsè àwọn kankan yẹn fún wọn. Àwọn ni wọ́n ṣe fúnra wọn, àwọn náà rà fúnra wọn. Gbogbo àwọn oríṣiríṣi nǹkan. Èyí tó bá ti jẹ́ ọ̀gá nìkan, òun ni wọ́n máa rí àwọn owó kankan gbà. Àwọn tó wá jẹ́ àwọn constable àbí àwọn bọ́yá máa ń pè wọ́n, I don't want to know. Wọ́n máa fún wọn lówó owó sweet, owó ẹ̀pà, owó jẹkújẹ ni wọ́n máa fún wọn. Ṣé yẹ lọ́wọ́ fi bọ́lé, lọ́wọ́ fi bọ́ ọmọ, lọ́wọ́ fi ṣe igbá kan, lọ́wọ́ fi ṣàwò kan? Nǹkan tó fà á tí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tó ń ṣe ẹ̀ nìyẹn. Tí wọ́n máa mú èèyàn kan tó máa mú lọ sínú igbó, tó máa gbowó lọ́wọ́ ẹ̀, tàbí kó dáyàn kan dúró kíní kan tó máa sá. A fẹ́ jẹ́ láti gbà wọ́n sílẹ̀ ni. Ẹ jọ̀ọ́, èyí tẹ́ bá ń mú àwọn ọlọ́pàá, tẹ́ bá mọ̀ wọ́n, ẹni tó ń ṣiṣẹ́ fún security location 419, ẹ jẹ́ kó mọ̀ ní pé kò sí nǹkan kan tí wọ́n ń ṣe àti ṣe ju pé wọ́n fẹ́ gbà yín sílẹ̀. Èyí náà mọ ohun tẹ́ ń face, ẹ mọ nǹkan tí ojú yín ń rí nídìí iṣẹ́ tẹ́ náà ń ṣiṣẹ́ ọlọ́pàá yìí, tẹ́ náà ń ṣiṣẹ́ ààbò yìí. Èyí náà mọ ohun tójú yín rí. Àwọn náà dẹ̀ mọ̀, wọ́n mọ gbogbo ẹ̀. Kí wá ló dé tó yẹ kó wọ́n á tún rán wọn sí wa kí kò máa pa wá. Gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ ò sì sọ ọ̀rọ̀ kankan bó ti wù ọmọ lórí ohun tó ṣẹlẹ̀. Kò dáa. Ó mà ṣe o. Yorùbá. Ẹ̀yin ọmọ kọ́ Yorùbá, ẹ má ṣe jẹ́ ká give up. Ẹ jọ̀ọ́, ẹ má ṣe jẹ́ ká give up. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ jẹ́ ká fi àwọn ẹ sọ́wọ́ Ọlọ́run, àwọn ọmọ Yorùbá tó yẹ pé wọ́n tún ṣẹ̀ láti gbàbọ̀dé fún wa. Ẹ jẹ́ ká fi àwọn ẹ lẹ́sọ̀wọ́ Ọlọ́run. Ọlọ́run á ṣe wọ̀ tó yẹ. Ṣùgbọ́n àwọn enemy wa, àwa common enemy, a gbọ́dọ̀ face wọn. Yes. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, we must pull down Nigeria. We must pull it off. A lè gbàgbé àwọn tó ti pa, àwọn tó ti jábọ́ nínú struggle, a lè gbàgbé wọn. Bí tá dé dúró ìgangan, a gbọ́dọ̀ gbàgbé wọn. And they must not kill anyone further. Ẹ jẹ́ ká rí láti dájú pé agbáradì àti ṣọ̀kan akin. Ẹ jẹ́ ká rí láti dájú pé a ti dúró ṣinṣin, kò sí kankan tó lè mì wá kó tó di pa bó síwájú. So, bí tá dé dúró yìí, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Important stage ìgbéláwà yìí. Nǹkan tó fà tẹ́ ṣe ń rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ rúdurùdu, àwọn kan ń sọ ilé, àwọn kan ń sọ ilé, wọ́n fi ń da nǹkan rú, wọ́n fi ń da gbogbo ẹ̀rú. Eléyìí sọ pé kíní kan, eléyìí send voice note kan. Wá láti wá sọ yẹn lónìí ṣá. Ṣùgbọ́n nǹkan tá a fẹ́ wá jẹ́ kẹ́ mọ̀ ni pé ẹ má ṣe jẹ́ ká give up. Ẹ jọ̀wọ́, a bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ ká give up. Ẹ jọ̀ọ́, ẹ má ṣe jẹ́ ká bínú púpọ̀. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. Kò sẹ́ni tí ò ní bínú. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tí ò ní bínú. Ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ ká bínú púpọ̀. Bẹ̀ wá lórúkọ Ọlọ́run. A ó tó débi tá ń lọ. A ti débẹ̀ ṣùgbọ́n ká gbá ní. Eléwọ̀n ṣe ń pé wọ́n tàn yín, wọ́n ṣe gbá kan, wọ́n tàn wọ́n,
We have to plan. A ní láti plan. Ká move papọ̀, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká máa update ara wa. A mọ̀ ní pé àwọn tó ń ṣiṣẹ́ fún àwọn location 419, àwọn tó ń ṣiṣẹ́ fún wọn, tó kọ́ lè ba counter wa, a mọ̀ pé wọ́n ti wọ̀n àárín wa gidi gan. A ò sì fura dẹ̀ ni. Kò bá má rí bẹ́ẹ̀, but a ò fura ni. Ṣùgbọ́n wọ́n máa ń sọ pé ìfura lógun àgbà. Ìfura lógun àgbà. Ẹ jẹ́ ká máa fura. Ká sì gbọ́dọ̀ máa update ara wa. Ẹni tí a ò bá ti mọ̀ ní pé eléyìí kò sí wà láàrin wa. Irú ọjọ́ ta ṣe ìwọ́de, táwọn ọmọ Yorùbá tó ń ṣe ìwọ́de ní alẹ́ ọjọ́ yẹn, ó yà wọ́n lẹ́nu gan. Ó yà wọ́n lẹ́nu gan. Àwọn ọmọ plan pé a fẹ́ ṣe báyìí. Ó yà wọ́n lẹ́nu. Ṣùgbọ́n a rí pé àwọn kọ̀ọ̀kan ẹnìkan ó tún tẹ̀lé wa. Ó sọ pé òun ń bọ̀ láti ibi iṣẹ́ ni, òun fẹ́ darapọ̀ mọ́ wa. Ẹni tá a mọ̀ rí. Ṣùgbọ́n àwọn èèyàn wa ó tètè lọ bá, ó tètè mọ bí wọ́n fẹ́ get bóyá wọ́n ṣàmọ̀ bó ṣe ṣọ ṣá. Wọ́n fẹ́ mọ̀ bóyá ó fẹ́ join lóòótọ́ ni àbí bóyá wọ́n lọ. So anybody we are not sure about, we are not sure of, ẹ jẹ́ ká investigate it secretly, because these people they are also doing their own. Wọ́n rán àwọn èèyàn wá sáàárín wa láti máa ṣe àwọn nǹkan báyìí tó ń ṣẹlẹ̀. Àwọn lè fi rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yẹn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí èyí tí wọ́n tọ́ rí tó ní pé ọmọ Fúlàní ni, ìyẹn tó wọṣọ ọlọ́pàá tó lọ join àwọn group kankan láti máa gbọ́ àwọn informations. So ẹ jẹ́ ká limit gbogbo àwọn mistakes yẹn. Mo fẹ́ ká jẹ́ ká mọ̀ ní pé Yorùbá nation ṣíṣe ni, dandan ni, no going back. Wọn ò tún ẹni kankan. Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho ó máa darapọ̀ mọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé Sunday Ìgbòho ó kàn kò ṣe kíní ni, ṣé nìkan irọ́, ẹ má ṣe jẹ́ ká rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n a ní láti bọ́ta ná. We want crowd. Ó ṣà ní bá ṣe máa ń ṣe nígbà kan lọ́ṣun, ní Oǹdó, Àkúrẹ́, l'Óṣogbo, n'Íbàdàn, nípínlẹ̀ Ògùn, ìyẹn l'Ábẹ́òkúta tá a ṣe ní ọdún méjì sẹ́yìn. Ó ṣà ní báwọn èèyàn ṣe máa ń pọ̀. Kí alúkú wá ló dé. Ṣáwọn èèyàn bẹ̀rù ni. Ẹ má sì jẹ́ ká bẹ̀rù mọ́. Ẹ má jẹ́ àbẹ̀rù. Àwọn tí wọ́n wá yẹ kò kí ń ṣe pé wọ́n ní nǹkan tó jẹ tẹ́lẹ̀. Ọlọ́run gbogbo á gbójúlé. Ọlọ́run ọba ayérayé tó dá wa, òun la gbójúlé. Bẹ́ẹ̀ ni, òun la gbójúlé. A lè máa brag ní pé àṣegbá kan àjẹlé. No, Ọlọ́run la gbójúlé. So ẹnu ẹ jáde kẹ́sìkẹ́sì mú àwọn èèyàn púpọ̀ tẹ̀lé yìí. Irú lónìí ìsìn ẹnìkan sọ pé òun ti ń wá organization yìí ti pẹ́ kíníkan ṣé ó ṣì ń ṣiṣẹ́ lọ ni? Because some people don't know anymore. Àwọn mi ò mọ̀ pé kíní ṣì ń ṣiṣẹ́ àbí. Meanwhile, àwa la ṣe tó. Ẹ jẹ́ ká gbìyànjú lẹ́ẹ̀kan sí, ẹ ká gbìyànjú. We must reach where we are going. A gbọ́dọ̀ dé bẹ́ẹ̀. Mo ṣe pé ká wá dé ibi tó wá important yìí ká wá náà padà sẹ́yìn, kò dáa. Kò dáa ẹ̀yin ọmọ Yorùbá. Àwọn tó ti wá lọ ńkọ́. Ọlọ́run ọba. Èyí mú mi rántí Àdògán. Àdògán. Èyí mú mi rántí Àfáà. July 3rd, 2021. Nobody expected that. Ṣùgbọ́n kò ṣẹ̀yìn Ọlọ́run. Ọlọ́run ti ní yóò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n a máa gba nǹkan tá fẹ́ gbà, a máa dé ibi tá ń lọ. Ọlọ́run bá forúkẹ́ wọn. A sì rántí Jùmọ̀kẹ́ Oyèdélé tí wọ́n pa ní Ọjọ́ta níjọ́ kejì àbí ọjọ́ kẹta
lẹ́yìn tó pa àwọn èèyàn wa nílé bàbá Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọlọ́run á bá wa fọ̀run kẹ́ wọn. Bákan náà sì ni comrade wa, the comrade died a hero. Yes, he died a hero. Kò sí wọn bá ní 50 years old ló máa kú, 30 years old ló máa kú, ní 10 years old kọ́ ṣe nǹkan kan fún ẹ̀, o lè kankan lè wàá bọ́ ni, wàá bọ́ ìfẹ́ mọ̀. Ṣùgbọ́n kí àsìkò ẹ̀ bá ti tó, ọba tó lẹ́mìí yóò gba ẹ̀mí rẹ̀. Ẹ jẹ́ ká máa ní lọ́kàn bẹ́ẹ̀, ká sì máa ṣọ́ra ṣe, ká sì mú òtítọ́ dání. Òtítọ́ ṣe kókó o. Mo fẹ́ kẹ́ mọ̀ ní pé àwọn tó bá ń di òtítọ́ mú, àwọn tó bá ń ṣe honesty, àwọn tó bá wà truthful, wọ́n máa ń ní àwọn ìpèníjà kankan. Kò sí bó tilẹ̀ wù ó rí, wọ́n máa ń ní àwọn ìpèníjà ni. So ẹ jẹ́ ká rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí challenges tó yẹ ká máa bọ́ nínú ẹ̀. Kò sí challenges tó yẹ pà ní bọ́. Gbogbo ẹ̀ là ń rí yìí. These people have plans. They have plans. Wọ́n ní plan. Wọ́n ní plan. Gbogbo ẹ̀ là ń rí yìí. Tá bá ní àwa ṣe mọ́, ṣé ẹ mọ̀ pé wọ́n ti borí wa nìyẹn. Gbogbo plan ni wọ́n máa work out straight. They want to deal with Yoruba and Igbo. Àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Igbo wọ́n fẹ́ deal pẹ̀lú wa. Wọ́n fẹ́ deal pẹ̀lú wa. Nǹkan tá à ń ṣe yìí, òun ló fà á tí wọ́n ṣe tí ì rí kíni, wọ́n ṣe tí ì rí ṣe. Àwọn nǹkan tá à ń ṣe yìí, àwọn nǹkan tá a gbé lọ́wọ́ yìí, struggle fún Yorùbá, fún òmìnira Yorùbá, òun ló fà á tí wọ́n ṣe tí succeed. Tá bá ní àwa ṣe mọ́, wọ́n máa ní ọpẹ́ o, ọpẹ́ o. Abẹ́mọ̀, wọ́n máa ní ọpẹ́ o, ó tẹ̀ ti dá bẹ́ẹ̀, a succeed. Wọ́n máa carry out nǹkan tó fẹ́ ṣe ni, wọ́n dẹ̀ máa succeed. Wọ́n máa succeed. Ó lè máa dé àwọn òbí kankan, ṣùgbọ́n wọ́n máa débẹ̀ later. Ó lè máa dé àwọn òbí kankan, ṣùgbọ́n wọ́n máa débẹ̀ later. Èyí tẹ́ bá rántí nígbà tí àwọn Fúlàní wọ́n ti kóra wọn jọ sí ìlú Ìgàngán, wọ́n ti fẹ́ rún ibẹ̀ yẹn tán. Ẹ jẹ́ ká má gbàgbé, má ní ká gbàgbé o. Wọ́n ti fẹ́ rún tán. Ó jẹ́ pé bàbá ẹni tọ́lọ́run rán, ẹni tẹ́lẹ̀dùmarè rán, ó fi show. Ó sì dìde pé ìyá máa gbọ́dọ̀ jẹ́ Yorùbá. Ìyá máa gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá. Tó ti ń ṣe èyí, tó bá yá, wọ́n lọ pa ọba ìlú yìí ni. Tó bá ti pa ọba ìlú yìí, àwọn ló máa dé ọba, bó ṣe ṣe nílùú Ìlọrin àbí bó ṣe ṣe ní ayé ìgbà yẹn. Àwọn ló máa dé ọba bẹ́ẹ̀, àwọn ló máa jẹ́ Emir lọ́wọ́ kan nìyẹn nílùú Ìgàngán. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀, ẹ rí pé ẹ bá rántí dáadáa, wọ́n padà kidnap ọmọ ọba yẹn. Wọ́n padà, yes, ọmọ ọba Ìgàngán, àwọn ọba kábíyèsí kan nílùú Ìgàngán yẹn náà, ní community kan bẹ́ẹ̀. Èyí tẹ́ bá rántí. Ìlú Ìgàngán, wọ́n ti fẹ́ run. Because gbogbo àwọn plans tó ti ṣe, ó ti succeed. Wọ́n ti gbówó fáwọn kan, wọ́n ti ṣígbá kan fáwọn kan, wọ́n ti fáwọn kan sípò so that wọ́n ní lè sọ̀rọ̀ táwọn bá ti ń attack. So that wọ́n ní lè give any statement ní pé àwọn condemn attack yẹn, àwọn ṣígbá kan. So that, yes, that is why tó ṣe ń succeed nígbà yẹn. So ẹ jẹ́ ká ní lọ́kàn pé fẹ́ débi tá lọ. Kò ṣe pé wọ́n tàn wá, kò ṣe pé wọ́n fẹ́ tì wá sẹ́nu kú, wọ́n fẹ́ tì wá sẹ́nu wàhálà. Irọ́, kò rí bẹ́ẹ̀ rárá. Ọlọ́run ọba ni a fi ṣe ẹlẹ́rìí. Ọlọ́run mọ̀ pé òtítọ́ la gbé dání, ó sì ń wò wá,
kò ṣe pé kò wò wá, ó ń wò wá, ó wà pẹ̀lú wa. Gbogbo àwọn nǹkan ṣe rí ọ̀rọ̀ Yorùbá nation yìí bí kàyéfì gan ló jẹ́ fáwọn míì. It's a mystery. Yes, it's a mystery because some people never, àwọn mìíràn ti ever rò pé nǹkan báyìí máa ṣẹ̀yọ àfi àwọn tó bá rí ìran rẹ̀. Bẹ́ẹ̀ ni, àwọn tó bá rí ìran rẹ̀ nìkan ló kù. Àwọn mìíràn mọ̀ pé Yorùbá kan á sọ pé òun fẹ́ kúrò Nàìjíríà. No, kí ló ń jẹ́ Yorùbá nation? Nobody, anybody. Let us ẹ sọ pé láti bí 6 or 7 years ago, ṣé nìkan lè sọ pé Yorùbá ó máa bẹ̀rẹ̀ agitation wọn nípa àwọn fẹ́ kúrò Nàìjíríà bí àwọn Biafra ṣe ṣe ní 1967 àbí sẹ́yìn náà ṣá. Ṣùgbọ́n ó kọ́ dédé dé ni, kí ni ẹ kọ́ dédé tán, ó kọ́ dédé activate láti ibì kan. Abẹ́rẹ́ ni, ó kọ́ dédé activate. A sì fẹ́ ká jẹ́ ká mọ̀ ní pé èyí ò ń ṣe 1967 o. We are not here to threaten the Nigerian government. No, we are only fighting for our rights. Our right to self-determination must not be denied. We will take every necessary steps to reclaim the sovereignty of Yoruba. Yes. And let me put it to you. We will defend ourselves. Gbogbo èyí tẹ́ jẹ́ àwọn tó ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú secretly tẹ́ wà nínú live tẹ́ ń wò yìí. Mo mọ̀ pé wọ́n á yín báyìí gidi gan. Kò sí gbogbo àwọn tó ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ fún wa tẹ́ẹ̀kì náà ń wo àwọn nǹkan yẹn. Kò sí. Ọlọ́run á mú yín o. Èyí tẹ́ wà yín báyìí secretly. Ọlọ́run á mú yín o. Ojú Ọlọ́run kò síbi tí ojú Ọlọ́run ò tó. Ọlọ́run á mú yín. Mo sì fẹ́ kẹ́ mọ̀ ní pé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó ti jábọ́ nínú struggle yìí ó máa bí. Ẹ̀jẹ̀ wọn yóò bí. Èyàn máa lè Yorùbá yìí. Èyàn máa lè Yorùbá yìí. Lórí Twitter ẹ lọ watch lórí Twitter lọ́jọ́ yẹn. Some people were like, ọmọ àpáyé tán ní kúre kìnnìkan ẹ fẹ́ pín Nàìjíríà ayé máa bá. For what? Ṣé láṣẹ bẹ́ẹ̀ ni pé ìlú mi là ń jà fún. We are fighting for Yorùbá, Yorùbá. Láṣẹ pé a dárúkọ Kanuri, Hausa nǹkan kan àbí Fúlàní àbí kankan àbí Benue. Yorùbá la dárúkọ o. Ṣé òkè nísìnyí tó bá pè é sìn tó bá ní pé ọmọ olúwo ni wàá tún wá ní Yorùbá ni ẹ. O sì ń ṣépè fún Yorùbá ní kó máa pa yín ni. Wọ́n máa ṣàgbà kan ni, wọ́n máa ṣàwò kan ni. Ga o. Ká má sọ pé Ọlọ́run kí wá ló dé tẹ́ pé wọ́n yẹ dá mi sí orílẹ̀ Yorùbá yìí. Ọlọ́run kó tó yẹ dá mi sílẹ̀ Yorùbá yìí, kó tó jẹ́ kí n wá sílẹ̀ Yorùbá yìí. Ó sì jẹ́ kí n lọ sí bí UK àbí US tó ṣe bí ó ṣe dá mi síbẹ̀. Má ṣe jẹ́ ká rò bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ti máa ro àwọn nǹkan yẹn, including me. Yes, ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ ní pé ìdí tí Ọlọ́run ṣe dá wa ó wà. Ọlọ́run ní ìdí tó fi dá wa sí ibi báyìí. Ó sì ní ipa tí oníkúlùkù yóò kó nílé ayé yìí. Kò sí ilé ayé yìí lásán. Kò ń ṣe nǹkan tẹ́ pé èèyàn máa achieve tẹ́ pé gbogbo nǹkan tó achieve yẹ wá kú lọ sọ́run. No. Gbogbo nǹkan tá achieve nílé ayé yìí, we are not taking it to heaven. We are not taking them to heaven rather. A ò kó gbẹ lọ sọ́run. So tá bá sọ pé òkè àti Ọlọ́run wá dá wa sí UK o. Ọlọ́run ṣe o, mo ríṣẹ́ gidi o, gbogbo ẹ̀ ṣe gbá kan o, gbogbo ẹ̀ plumb o, owó yẹn dé o, mo rí lẹ́yẹ kọ́ o. Mo ti ra company kan, mo ti kọ́ company kan. Tá bá padà wá sọ pé a fẹ́ fi ayé lẹ̀ àlọ́ sọ́run gẹ́gẹ́ bí ó ṣe nǹkan tó normal ni nípa máa wá sáyé àdè máa lọ. Ṣá máa kọ́ nǹkan yẹn lọ sọ́run. A máa ní àwọn achievement mi rèé o. Baba God, àwọn achievement mi rèé o. Bóyá àwọn rèé. Ibi tẹ́ send mi lọ yẹ UK lẹ send mi lọ. Àwọn achievement mo kó wá ilé. Ẹ ti rí sí yẹn pé ọmọ
ọmọ pẹ́ ni mí. No. Àti ẹni tó wà UK o, àti ẹni tó wà ní India o, àti ẹni tó wà ní Pakistan o, àbí Afghanistan o, àbí Israel o, àbí ọ̀run gbogbo wa padà ń lọ nígbà tí ayé bá parẹ́ tàbí nígbà tí ọlọ́jọ́ bá dé. Because ẹni tó bá ti kú, ayé ti parẹ́ lọ́bẹ̀ tiẹ̀ náà nìyẹn. Ọ̀dọ̀ Elédùmarè là ń padà sí. Kò sí ṣe pé a máa sọ pé kò ṣe pé ó wà ní rẹ́gísítà ni pé ṣé UK ni mo mú wọ̀ lọ àbí UK ọ̀rẹ́ àwọn nǹkan tó kó wá dà ó yá no. Gbogbo a máa di bíi pé bíi norm a máa di our soul will be kò ń ṣe pé ó máa jẹ́ ìpele náà ni pé àwọn sẹ́ẹ̀tì UK rè àwọn sẹ́ẹ̀tì kí ni no kò ní rí bẹ́ẹ̀. Mo lérò pé àwọn nǹkan tí mo explain mo rò ó yé wa. So ẹ má ṣe jẹ́ ká rò pé Ọlọ́run kọ́ dá mi sílẹ̀ Yorùbá ìyà wá ń jẹ mí ìyà wá ń ṣe gbá kan. Kí ìyà jẹ́yàn ní ayé yìí kí èèyàn bá wá padà wá lọ sọ́run kò ń ṣe ìyà yẹn ló máa gbé lọ sọ́run. So ẹ má ṣe jẹ́ ká máa rò bẹ́ẹ̀ jù tó Ọlọ́run. Ṣùgbọ́n jẹ́ ká máa rò ní pé ó ní ìdí pàtàkì tí Ọlọ́run ṣe dá mi sílẹ̀ ayé yìí. Ó ní ìdí pàtàkì tí Ọlọ́run ṣe dá mi sí ilẹ̀ adúláwọ̀ ìyẹn Áfríkà. Ó ní ìdí pàtàkì tí Ọlọ́run ṣe dá mi sílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá àkàndá ni wá, àkàndá. Yorùbá àkàndá ni wá. In fact, Yorùbá lágbára. Tó bá jẹ́ ìlú ìmí, mo tún sọ, tó bá jẹ́ ìlú ìmí ni wọ́n ti fojú winá bí Yorùbá ṣe ń fojú winá yìí. Ẹ mọ̀ pé Yorùbá ti wà nínú pẹ̀lú ìtẹ́ ó ti pẹ́ gan. Wọ́n ti ṣe wá lóríṣiríṣi nǹkan. Wọ́n ti da èdè wa rú, wọ́n ti da àṣà wa rú. Tó bá jẹ́ ìlú ìmí ni, ìlú yẹn ti máa jábọ́. Ìlú yẹn ti máa jábọ́ pátá, ó ti máa ẹni gbọ́n pa. Ó fẹ́ ṣe láti wipe Yorùbá, ó fẹ́ wipe Yorùbá kó ìran Yorùbá, ó fẹ́ wipe wa dànù. Nǹkan tó fẹ́ ṣe gangan nìyẹn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fi àwọn bàbá wa ta wá lọ́rẹ. Àwọn bàbá tòótọ́, àwọn bàbá abiyamọ rere tó ń sọ tòótọ́. Because tá bá dàgbà sí tá sọ̀tọ̀ fáwọn ọmọ wa nǹkan tí Yorùbá ń fèsì rèé o láti ilẹ̀ rèé o láti ilẹ̀ ni Yorùbá ti ń fèsì àwọn nǹkan yìí. Tá ò bá sọ fáwọn ọmọ wa àwọn ọmọ wa ò ní mọ̀ títí tá a fi kú. Àwọn ọmọ wa ò ní mọ̀. Àwọn ọmọ wa ò ní mọ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. Yorùbá bàbá Professor Emeritus Banji Akíntóyè. Irú àwọn èèyàn bẹ́ẹ̀, irú àwọn èèyàn wa tí wọ́n sọ òótọ́, àwọn àgbàlagbà wa tó ń sọ òótọ́. Ọlọ́run dìde fún wọn ta lọ́rẹ ni. Nítorí ẹ̀ ni Yorùbá ó ṣe ti jábọ́ di ìsìn. Ó sì máa ń ká wọn lára. Ó máa ń ká àwọn tó wà lókè òkun lára, àwọn US, àwọn UK. Àtàwọn other country, other west, àwọn west, àwọn country tó wà ní west, tá mọ̀ sí west. Kò ló ṣe máa ń ká wọn lára nìyẹn. Wípé Yorùbá popular ní ayé. Ní gbogbo àgbáyé Yorùbá ṣáá ni. Àwọn tó ń ṣoríire Yorùbá ni wọ́n. Àwọn tó ń make exploit Yorùbá ni wọ́n. So let us be proud of our identity. I am a Yoruba. You are a Yoruba. Ọlọ́run kẹ́ wa gidi gan. Tó bá jẹ́ ìlú mi ló ti rí àwọn nǹkan yìí, àwọn nǹkan tẹ́ pé ẹ mọ̀ oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ sí Yorùbá. Wọ́n ti dalẹ̀ Yorùbá gan sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti dalẹ̀ Yorùbá gan sẹ́yìn. Ṣùgbọ́n Ọlọ́run ti jẹ́ ká jábọ́. Ọlọ́run tún ń gbé àwọn olóòótọ́ dìde láti máa sọ̀rọ̀ sí ìjàngbara yìí àti òmìnira fún òmìnira orílẹ̀-èdè Yorùbá yìí. Ó sì ní dandan ká gbà. Ẹ má ṣe jẹ́ ká ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn mọ́. Ẹ ṣeun o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Orí ìdọ̀bálẹ̀ mo wà báyìí o. Gẹ́gẹ́ bí mo ti dìde báyìí bá ṣe ń wo mi, mo ti dọ̀bálẹ̀.
ẹ jẹ́ ká foríjì ara wa, gbogbo àwa tá ń sọ̀rọ̀ síra wa, gbogbo àwa tá ń bínú síra wa, ẹ jẹ́ ká foríjì ara wa ká lè tètè délẹ̀ lérí tá ń lọ. Ẹni kankan ò tàn wá. Má ṣe jẹ́ kó sọ pé ẹnìkan tàn wọ́n ni, wọ́n ṣe gbá kan ni. Mi ò mọ̀ pé kíní tí mo ṣe mi mọ̀ ó máa pẹ́ tó yìí. Ṣùgbọ́n mo ní láti gbà wá níyànjú. A ní láti gbára wa níyànjú bó tilẹ̀ wù ọmọ. Ẹ jọ̀ọ́ má ṣe jẹ́ ká bínú mọ́. A bẹ̀ yín ni. Yorùbá gbọ́dọ̀ bọ̀. Yorùbá gbọ́dọ̀ gbọ́ o. Gbogbo nǹkan tá ti ń ṣe kò gbọ́dọ̀ jẹ́ lásán o. Kò gbọ́dọ̀ já sásán o. So ẹ jọ̀ọ́ jẹ́ ká ṣọ̀kan akin. Next alarm tó bá máa blow, ẹ jẹ́ ká ti gbáradì gidi gan. For now, màá rọ̀ wá ní pé ká relax, ká lọ relax, ká lọ refresh ara wa, ká re-strategize, ká wà okay, kó má sí any worries mọ́. Ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run. A padà sílé, a fẹ́ kí nǹkan tó ń gbogbo tó ń rìn kó kọ́kùn lẹ́nu. A dẹ̀ gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún comrade wa tó lọ níjọ́ Monday yẹn. Tó bá ti di ọjọ́ méje yẹn ní ọjọ́ Monday, a gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún comrade wa. Lóòótọ́ ni ó jẹ́ nǹkan tó bà nínú jẹ́, ṣùgbọ́n kò sí ohun tí a bá ṣe, kò sí gbogbo nǹkan tí a bá ṣe, Ọlọ́run mọ̀ sí gbogbo ẹ̀, kò sí ohun kan tí a ṣe ní ayé, Ọlọ́run mọ̀ sí. So kí Ọlọ́run bá foríjì olóògbé, agbára Elédùmarè, kò ní sí ohun tí ó ṣe àwa yòókù, agbára Ọlọ́run. Yorùbá gbọ́dọ̀ bọ̀ nínú oko ẹrú tá wà yìí. Màá sì fẹ́ jẹ́ ká mọ̀ ní pé ìlú Èkó ilẹ̀ Yorùbá ni. Má ṣe jẹ́ kó bá ìtàn yìí ní, má jẹ́ kó fi ẹ̀rù sí lọ́kàn ní pé ẹ máa ṣe àwọn nǹkan tẹ́ ń ṣe níbo mi ò bọ̀, Èkó yẹn má wà. No, ìlú Èkó ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá ni. Màá sì bẹ̀ àwọn èèyàn wa tó wà nílùú Èkó tó yẹ pé wọ́n ní àwọn investment àwọn kankan, tó yẹ pé wọ́n àwọn náà ń ṣàrà, ọ̀pọ̀lọpọ̀ wọn wà tó yẹ pé wọ́n ń ṣàrà láti jẹ́ kí kíní ṣọ́ọ̀bù wa kó má wá sí reality. Màá bẹ̀ wá, ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ ká rí ní pé àwọn náà, ẹ̀yin náà là ń jà fún. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àwọn bí èèyàn bí Adénúgà, àwọn èèyàn bí Ọ̀tẹ́dọ́lá, gbogbo àwọn àtàwọn èèyàn kankan tá a mọ̀ tó yẹ pé wọ́n ní investment lé ní gbogbo everywhere àbí ní Nàìjíríà. Ẹ jẹ́ ká rí pé ẹ̀yin náà lèyàn là ń jà fún. Kò kí ń ṣe pé a fẹ́ da nǹkan nírọ́, ẹ̀yin náà là ṣì ń jà fún. Àtẹ̀yí tẹ́ ń ṣe tẹ́ pé ẹ jẹ́ government official, tẹ́ pé ẹ̀rín tọwọ́kọ́bọ̀ gbà, èyí là ń jà fún, so that ẹni máa ṣe nǹkan àwọn runs, because àwọn kan máa ní pé tó bá ṣe runs ní kíní o lè make o lè ṣe bí àkàn tó bá ṣe runs ṣó jẹ́ nǹkan tó dáa ni. Ṣé nǹkan tó dáa ni runs ni? Àwọn runs ṣé nǹkan tó dáa ni? Ká máa rí owó lọ́nà tí ó tọ́, kò dáa, ó kù díẹ̀ káàtó. Ẹni tá bá jẹ ogún ẹ̀ á bí ẹni náà. Bẹ́ẹ̀ ni, ogún ẹni tá jẹ yóò bí wá. So gbogbo àwọn runs táwọn Yorùbá bẹ́ẹ̀ làwọn méjì ṣe máa kúkú ìyà. Gbogbo àwọn runs tó ń ṣe. So ẹ̀yin náà là ń jà fún. Ẹ jọ̀ọ́, so that gbogbo àwọn nǹkan yìí ó máa lọ better fún gbogbo wa. Bẹ́ẹ̀ sì ni èyí tẹ́ pé ẹ̀yin against wa nítorí pé ẹ fẹ́ kí a dàbí ti yín, ẹ fẹ́ ká lówó bí ti yín, ẹ fẹ́ káwọn ọmọ, ẹ fẹ́ ká gbòmìnira. Ọlọ́run á bí yín o. Ọlọ́run á bí yín. Àwa ní kankan, Ọlọ́run la ní. Ọlọ́run náà ló dá gbogbo wa. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ò sì sí lẹ́yìn ẹni tí ó kì í ṣe òtítọ́. Ọlọ́run á bí yín o. Ọlọ́run á bí yín. Ẹ máa rí èrè yìí gbà. You will receive your reward in full. So ohun tí a fẹ́ sọ lónìí nìyẹn.
ẹ má ṣe bínú, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, a bẹ̀ yín lórúkọ náà, ẹ jọ̀wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bínú lọ́wọ́ tá wà yìí, ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ò dùn, ló ń wò pé ṣé kì bá bọ́ta, ṣé kì í ṣe mi ló máa kàn. No, we will defend ourselves. At this point, that day yìí, we let the world know that self-determination is our right, is a must. It must be recognized. But the Nigerian government are taking so many steps to deny us of our right to self-determination, which is impossible because we will resist. Yoruba will resist. Jẹ́ ká gbọ́rin yín lẹ́ẹ̀kan sí. Yorùbá nation, iṣẹ́ Ọlọ́run Elédùmarè ni. Ẹ má ṣe jẹ́ ká fẹnu gbẹ̀ṣẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. A ò lè rí díẹ̀, iṣẹ́ Elédùmarè ni. Ẹ jẹ́ ká gbára wa níyànjú, ká bára wa sọ̀rọ̀ wípé the struggle continues. The struggle continues. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. Ìyà tí Yorùbá ń jẹ ti pọ̀ jù. Òmìnira gbọ́dọ̀ dé, a gbọ́dọ̀ gbà. A gbọ́dọ̀ gbọ́ òmìnira yìí. A gbọ́dọ̀ gba òmìnira yìí. Tàbá ní a ò ṣe mọ́, a ti lọ sọ̀rọ̀ ara sínú ìgbèkùn ègé nìyẹn. Òmìnira ti dé, ẹ ká gbà. A ti béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ti fún wa lómìnira yẹn, ká kàn gbà ló kù. Ẹ jọ̀wọ́, gbogbo ìyá abiyamọ, ẹ darapọ̀ mọ́ wa. Ìtẹ̀bí ló ń tẹ̀lé àwọn olóṣèlú tẹ́ ló ń ṣe woman leader, women kìíní, ẹ jọ̀ọ́, ẹ darapọ̀ mọ́ wa. Ẹ̀yà abiyamọ ayé, ẹ jọ̀wọ́, ẹ darapọ̀ mọ́ àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin bàbá, ẹ má tún ta ọjọ́ ọ̀la àwọn ọmọ yín mọ́. Gbogbo àtà ń ṣe ìyá lórí méjì, lórí mẹ́ta. Bákan náà gbogbo wa ṣe rí. Bákan náà gbogbo wa ṣe rí. A ò yàtọ̀ síra wa. Orí òjò rí. Bá a ṣe bẹ̀rù la bọ́mọ. A ò ṣe nítorí pé a fẹ́ rí nǹkan báyìí gbà, a fẹ́ ṣe gbà kan lọ́wọ́. No, à ń ṣe sódà ká lè gbòmìnira. Yóò bàbá dá dúró tán. Ilé ayé yìí, ní gbogbo ilé ayé, Yorùbá máa búyọ ṣáá ni. Tí Yorùbá bá dá dúró tán, gbogbo wa ló máa búyàn, ló máa mọ̀ wá pé Yorùbá.
Okay, àwọn ọmọ Yorùbá okay, àwọn ọmọ Yorùbá náà ní okay, àbí Yorùbá mi tún wà ní Yorùbá kan náà ló wà. Èèyàn ọmọ kóòtù òjíire. Àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró. Ẹ ṣeun gan ni Ọlọ́dún tó mọ àrè ádìyí mú àwọn alálẹ̀ akínyìnrìn Olódùmarè àgbẹ̀ gbogbo. Olódùmarè àgbẹ̀ wa o, Olúwa gbé wa o, Olúwa gbé wa o, kò ní kí ọ̀dàlẹ̀ o. Ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ gbogbo àwọn tó ti dalẹ̀ wa tó bá jẹ́ ní pé wọ́n rìn lórí ilẹ̀ rí nìkan ní ilẹ̀ òní mú wọn, ṣùgbọ́n as long as wọ́n rìn lórí ilẹ̀ máa mú wọn. Ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀ tẹ́ ń dalẹ̀ tẹ́ ń gbàbọ̀dè fáwọn ọmọ Yorùbá. Gbogbo yìí o, ilẹ̀ á mú yìí o, ilẹ̀ á mú yín láṣẹ Èdùmàrè. À ń tara wa lọ́pọ̀ àwọn ọmọ Yorùbá, kò sí yẹ kó rí bẹ́ẹ̀ o. Ǹjẹ́ ó wá dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹun? Kò dáa. Ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà? Ǹjẹ́ ó sunwọ̀n bí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi? Ẹ jẹ́ kí á rò ó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ni wọ́n ti ń ta àwọn nǹkan ìní wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń ta nǹkan ìní wọn, wọ́n ti ń jápa kúrò ní ilẹ̀ Yorùbá, wọ́n ti ń lọ sí òkè òkun. Nítorí pé ìlú rẹ̀ ò sèfù mọ́. Àṣe ìwọ̀n tí a lè ṣe. Ẹ jẹ́ kí a fi ara wa ṣe òṣùṣù ọwọ̀, kí a dira wa mú, nítorí pé àìfọwọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ká bá ṣáájú tí sèbé tẹ̀lé. Tí paramọ́lẹ̀ náà tún tẹ̀lé. Kí ló fẹ́ ṣe wọ́n? Kò lè sí kankan láyé. Ẹ jẹ́ ká rìn papọ̀ nínú struggle yìí. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nínú struggle yìí. Let us be unite. Ẹ jẹ́ ká dira wa mú. Ká jọ jáde papọ̀. Ó ní bá ṣe ń ṣe tẹ́lẹ̀. A tún lè ṣe. We can do it again. We can do it again. Let us be encouraged. Ẹ jọ̀wọ́. Ẹ jọ̀ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic ó lè dúró. Mò ń bẹ̀ yín ní orúkọ Ọlọ́dún tó máa rè. Mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá. À ń jà fáwọn èèyàn wa tó ń bọ̀ lẹ́yìn wa ni. Ẹ má sì jẹ́ ká yín pa à ń jà fara wa. Irọ́, à ń jà fáwọn tó ń bọ̀ lẹ́yìn wa ni kí ìyà má ba lè jẹ wọ́n. Gbọ́dọ̀ bá wa nínú mess tá wà yìí. Yorùbá, we are in mess. We are in mess. Wọ́n ti mess up ilẹ̀ Yorùbá. We need to clean the mess up. We need to clean it up. Tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀. Kírú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ. Àṣẹ. Kí ó rí ìjà Ṣàngọ̀nà ẹ pé àṣẹ. Àṣẹ. Kí ó rí ti Ọbàtálá ẹ pé àṣẹ. Àṣẹ. Kí ó wá rí ti Èṣù Ọ̀dàrà onílé oríta ẹ pé àṣẹ. Àṣẹ. We must not give up. We are at the important stage láwa yìí. Kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i, kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i, kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. Orílẹ̀-èdè mi á dúró, torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró, torí ìyà yìí ti pọ̀jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. So, ẹ ṣeun gan fún táìmù yìí. Ẹ ṣeun gan fún àsìkò tẹ́ fún wa láti lè bá yín sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ yín. Odùduwà gbé wa, kò ní gbé ọ̀dàlẹ̀ o. Kò ní gbé ọ̀dàlẹ̀ rárá. Ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú. Ẹ̀yin èèyàn wa tá à ń bínú. Ẹ
ẹ jẹ́ ká gbà fọ́lọ́run ní pé bọ́lọ́run ti fẹ́ kó rí nìyẹn. It is God's will. May God's will be done. Yorùbá ń jìyà o, Yorùbá ń jìyà o. Oníkẹ́ni ọkàn máa bá wa sọ mọ́. A gbọ́dọ̀ ẹ ká mọ̀, ẹ ká tẹ̀tí mọ̀ ní. Yorùbá ń jìyà gidi gan o. Ẹ̀yin náà gbogbo ìpínlẹ̀ Ògùn yìí, ẹ wo bó sì ṣe rí. Ẹ wo bó sì ṣe rí. Ó sì dàbí abúlé ni. Ìpínlẹ̀ Ògùn tó tún súnmọ́ ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ Èkó èhùn náà gan ṣe gan báwo ló ṣe rí gan sí compared to some years ago. Àwọn tẹ́ kí ẹ ká máa increase nínú wisdom, kí ẹ ká máa increase nínú excellence. Àwọn Lagos Yorùbá máa sọ pé Lagos is state of excellence. Àbí lè máa sọ center of excellence. Ẹ wo ẹ wo ẹlẹ́wọ́ rate Lagos nísìn. Lagos ó ti in fact báwo mo ṣe fẹ́ sọ Lagos ò dá mọ́ ìlú Èkó. Bí ènìyàn kan sọ pé òun tún lé Èkó ṣe. Ṣé Èkó báyìí ṣó wà tuntun ṣe báyìí? Ẹ wò pé Èkó ṣe rí. Èkó gan ti wà in mess. Wọ́n dàbàrú everything. Wọ́n dàbàrú gbogbo yàmàyàmá. Ẹ ká àdòtítọ́ mú o. Jẹ́ àdòtítọ́ mú o. Yorùbá gbọ́dọ̀ bọ́ o. Yoruba land must be free. Yoruba land must be free. Ẹ jọ̀ọ́ abẹ́ yín ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀ọ́ o. Ẹ̀yin ọba wa kábíyèsí. Ẹ̀yin kábíyèsí wa. Ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀wọ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ilé ẹ̀yà jẹ Yorùbá báyìí. Ìyà gbọ́dọ̀ jẹ Yorùbá. Ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀ọ́ ìyà ń jẹ Yorùbá báyìí. Ìyà yóò gbọ́dọ̀ máa jìyà yín lọ o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, à ń bẹ̀ yín ni o. À ń bẹ̀ yín ni o. Ẹ jọ̀ọ́ ẹ má rò wá o. Ẹ má rò pé àwọn kan ti bú wa rí, àwọn kan ti irọ́. Ẹ jọ̀wọ́, ẹ jọ̀ọ́ o. Ìyà ń jẹ Yorùbá o. Kò sẹ́ni tí ò ní padà kàn o. Àmọ́ ẹni tó lè kàn lónìí tí àmọ́ ẹni tó máa kàn. Àmọ́ ẹni tó máa kàn wá. Ẹ jọ̀ọ́ ẹ má sì jẹ́ ká rò pé èmi wà òkè níbi tí mo wà. Èmi wà òkè kó bá wù wọ́n kó má wà òkè. Ìkọ̀kan. Ẹ wo ewu tá bá ṣe ó máa padà hàn tí wa kò sí. Tó bá béèrè pé ọmọ ìlú wo ni ẹ máa lọ pọ̀ ọmọ Yorùbá náà ni. Wọ́n máa rò pé Yorùbá ṣe òpèrè Yorùbá. Òpèrè Yorùbá àwọn èèyàn ń jìyà òpèrè Yorùbá. Ẹ jọ̀ọ́ o. Tẹ́tọ́ bá pa wá tán àwọn wo lẹ fẹ́ ṣèjọba lẹ fẹ́ jọba lé lórí. Okay, tó bá mú àwọn ọmọ Ifẹ̀ tó kọ̀ massacre wọn, àwọn wo lẹ fẹ́ ṣe ọba lé lórí. Tó bá mú àwọn ọmọ Ìbàdàn tó massacre wọn, àwọn wo lẹ fẹ́ ṣe ọba lé lórí. Tó bá mú àwọn ọmọ ìlú Ṣakí tó bá massacre wọn, àwọn wo lẹ fẹ́ ṣe ọba lé lórí. Ẹ̀dẹ̀ ní ẹ jẹ ọba. Àwọn wálé wá ba lé lórí báyìí o. Ìran Yorùbá gbọ́dọ̀ parẹ́ o. They are trying to wipe us out. Wọ́n fẹ́ wipe wa dànù ni o. Kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká resist. Ẹ jẹ́ ká resist. Ká fọwọ́sowọ́pọ̀. Ẹ ṣeun o. A dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ẹ má sì jẹ́ ká ṣe, ẹ má sì jẹ́ ká relent. Do not relent. Do not relent. Ẹ jẹ́ ká máa update ara wa. Ẹ̀yin comrades wa, gbogbo ẹ̀yin comrades wa, ẹ ká máa update ara wa. Ká lè bá jáde papọ̀. Ká lè má jáde papọ̀. Ẹ jẹ́ ká máa update ara wa, ká máa fúnra wa lọ́rọ̀ òtítọ́, ká máa bára wa sọ̀rọ̀ òtítọ́. Ẹ̀yin tẹ́ bá ní opinion, ẹ fúnra yín opinion, kẹ́ bára yín sọ, kẹ́ gbé yẹ̀wò. Ẹ̀yin comrades wa, ẹ jọ̀wọ́. Ẹ̀yin tẹ́ wà l'Ondo, tẹ́ wà ní Ọ̀ṣun, tẹ́ wà ní Ìbàdàn, tẹ́ wà l'Èkó. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀, ká bára wa ká wà ní ìṣọ̀kan. Ẹ jẹ́ ká fúnra wa ní update, ó ṣe kókó. Ẹ jẹ́ ká máa update ara wa, ká lè máa jáde papọ̀. Kó má ba lè sí wàhálà mọ́. Kò gbọdọ̀
sí wàhálà mọ́ báyìí o. Níbi tá dé dúró yìí, ẹnìkan kò tún gbọdọ̀ jìgà, ẹnìkan kò tún gbọdọ̀ jábọ́, ẹnìkan kò tún gbọdọ̀ lọ́mọ́ o. Ẹ̀mí ẹnìkan kò tún gbọdọ̀ lọ́mọ́ nínú struggle yìí o. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ro àwọn tó ti lọ tẹ́lẹ̀, ẹ jẹ́ ká rò ó, ká sì máa ṣe àdúrà fún wọn, ká sì fi wọ́n sọ́kàn, ká sì jẹ́ kí emotion yẹn kó mú wa dáadáa. Let us have emotion. Ẹ ṣé o. Olúwa gbé wa kò ní gbé ọ̀dà lẹ́ o. Ẹ jẹ́ ká máa retí next announcement. Ẹ jẹ́ ká lọ relax for now. Pending the time tí announcement máa jáde, ẹ jẹ́ ká relax, ká finú ká fọwọ́ wọ́nú, ká má sì jẹ́ ká bínú. Gbogbo àwọn tó ti bínú tó bínú lọ ní gbogbo ọ̀sẹ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fara balẹ̀, ká fọwọ́ wọ́nú, ẹ relax. Ẹ ṣeun gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Olúwa kú gbé wa kò ní gbé ọ̀dà lẹ́. Olúwa gbé wa, kò sí bá ṣe fẹ́ ṣe, tá bá dúró lórí òótọ́, Olúwa gbé wa. A dúpẹ́ lọ́wọ́ yín. We will continue the struggle. So a máa kọ àsíá wa kó tó dé pa parí ètò yìí. Yoruba nation no going back. Yoruba nation no going back. Yoruba is a must. Yoruba land must be free. Yoruba sovereignty is a must. Yoruba nation no going back. Lẹ́ẹ̀kan sí akíyí káàbọ̀, akíyí gbogbo darapọ̀ mọ́ wa lórí ètò, akíyí ẹ ṣeun gan. Thank you very much. You are watching KOIKIMEDIA. So we will be ending the broadcast now. So ẹ ṣeun gan. Ẹ jẹ́ ká gbára wa níyànjú o, ẹ jọ̀ọ́ o. Ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ tá sọ, ẹ jẹ́ ká mú lò ó. Ẹ jẹ́ ká fúnra wa ní update. Agbára Olódùmarè kò ní sọ ohun tí ó ṣe wá mọ́. Agbára Ọlọ́run ló lè ẹ̀mí wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ní ẹ̀mí wa. Ẹni kankan ò lè gba ẹ̀mí wa nítorí kò ń ṣe òun ló ní ẹ̀mí wa. Ọlọ́run ọba ló ní ẹ̀mí wa. Ẹ jẹ́ ká ní lọ́kàn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣọ̀kan akin. Agbára Olódùmarè a máa gbalẹ̀ Yorùbá. Kò sì ní sí ohun tí ó ṣe wá. Ẹ ṣeun gan. Bye for now. Once again, today is 13th of January 2023. Yoruba land must be free. Thank you.